lọ ṣèfẹ́ inú tiẹ̀ o kó jẹ́ àwọn ọmọ yẹn náà ló fẹ́ lù láti lọ gbà á lẹ̀ o ẹ jẹ́ kó lọ kó dé kárí tó bá dé ìwọ̀n tó ń béèrè gbogbo wa iná la máa jà fún wọn. bàbá kí n táwọn kan wá ń sọ ni pé ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kọjá ọ̀rọ̀ pé Sunday Igboho ń fẹ́ lọ sí pé ó ní ìdí àwọn equipment nígbà táwọn ọmọ ọkùnrin gbé dání pé ẹ tó máa fojú wọn yóò múra pé owó náà dẹ̀ fi mọ́ra nínú ìjọba yìí pé Sunday Igboho àní ẹ̀sẹ̀ kó lọ kówó tiẹ̀ kó máa fi ra ohun ìjagun láti lọ fi jagun nùgbó pé àlàkà tó sọ pé òun fi nídìí àṣẹ ìjọba ni. àwọn tẹ́ ń sọ nísìnyí ni wípé kí ìjọba ara machine gun fún Sunday Igboho. wọ́n ló ní ìdí ẹ̀ wọ́n ló ní ìdí ẹ̀. ìbò lẹ́kọ́ àwọn sójà wá sí. afasọ́jọ́ náà káwọn ìgbìn ìgbà táwọn ìgbìn lágbára ni wọ́n tún wọ bá dé kejì wọ́n lọ bá dé kejì. ohun tí Sunday Igboho ní tí ẹrọ̀pọ̀ lè lọ fi ṣe òun ní oògùn abẹnú gọ̀ǹgọ̀ àbẹ́ ẹ̀mọ́ bọ́ ṣe ń tírẹ́nì láti ṣe security fún sójà àwọn sójà wa gbìyànjú wọ́n gbìyànjú ṣùgbọ́n àwọn aráàlú la máa gbèjà ara wa bá bá dé yìí ẹni bá ní ẹgbà ànàpá kó lọ rẹ́ sínú mọ́tò nǹkan kan wà tán bá da yẹ̀pẹ̀ lásán lùyàn gbogbo abóṣe nǹkan ẹ̀pọ̀ tó ẹni tí yẹ̀pẹ̀ yẹn bá kàn ilẹ̀ ńlẹ̀ ló lọ tán bá ró náà dé wọn kẹ́nìkan bá dábí tán ṣe ẹ̀kọ́já tán bá ti rúgbẹ́ wọ́n ní kìnìún fi tọ̀ gbájú nígbó ibikíbi tí kìnìún bá tọ̀ sí ẹranko tó bá gbàgbẹ́ kọjá ikú ni gbogbo wọn nǹkan yẹn òun náà ń wò mọ̀ kì í ṣe pé kẹ́nìkan nìkan lára bọ̀ fún òun bẹ́ẹ̀ bá tún lọ dán yẹn wò ara wọn tán kó bọ̀n lé lọ́wọ́ a tún fẹ́ lè ju ìta rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. ìwọ́n bàbá ẹja tún wò báyìí ìtẹ́ sọ pé a nílẹ̀ Yorùbá. bímọ ká tó sọ pé kó kẹ̀yìn sí náà irú àwọn bàbá tó lídìí àwọn tó gbé ọmọ nílé ìwé tán lọ kọ́ ọmọ skul yẹn wọ́n rí àwọn pípù yẹn náà àkókò gba yẹn kí ló dé tí àwọn àjàjàgbara pé wọ́n ń retí ìbọn retí bọ́ǹbù tọ́n ṣe lọ bá àwọn bàbá yẹn bákan ṣọ́ àwọn bàbá yẹn ṣìnà ṣọ́ ò padà sílé ṣe bí àwọn bàbá yẹn padà sílé nígbà tí nǹkan tó gbé dání tọ́nà pé tọ́nà bá yẹn gbò kọ́ tó fi àjẹ àhàyà mìnìṣán sí ọlọ́mọ ẹ̀kan ti ká wọn mọ́ kí ló wá dé tí àwọn fi ń dúró lórí mídíà tá ń dágbére àwọn ṣe lọ bá àwọn bàbá yẹn ká ní ọ̀kan bí tẹ́ ti rí wọn tọ́bátẹ̀ ti kúrò ń bẹ̀ kọ́ bù wọn lọ́tún bù wọn lọ́tún kílẹ̀ gbogbo Yorùbá Kogi nǹkankan kọ́ wọn náà máa bọ̀ látọ̀hún káwa Yorùbá náà máa wọ a máa fi wọ́n sáàrin ṣùgbọ́n oníkálùkù ló mọ tẹ́sítì ẹ̀ bá ti àtọ́bẹ̀ àwọn agbọ́ pé kò kàn mí ọmọ tó kàn ló mọ̀ gbogbo ọmọ tó bá kàn lágbára Ọlọ́run á bá wa mọ́ ọmọ ẹ̀ wá sílé láyọ̀ àtàlàfíà nítorí pé ẹni bá mọ ohun tó ń pè lábíyamọ́ ọlọ́mọ ẹ̀ kí iná ọmọ jó wa wò ọmọ ẹni kú ó sọ̀jọ́ ọmọ ẹni nù lọ. ṣé àbò tó sọ náà rèé. ó ti rà abo lélẹ̀ ìbọ̀ àbò náà lélẹ̀ ìbọ̀ lè yàn ṣe panumọ́ ìwé ẹ̀ lélẹ̀. ẹ máa ní àbò pé panumọ́ àbò. ó ní panumọ́ ẹ̀ orí ẹ̀ ló máa ń wà tó bá tutù wà rí pamọ́ àbò ń bẹ̀. abo lélẹ̀ yìí ló ń bọ lọ́jà lójú òun nìyẹn igi àbò gan nìyẹn. àbò tó ń bọ̀. ó lágbára bẹ́ẹ̀ ni. wọ́n lè ṣe lé kíní. wọ́n rí wọ́n máa rí ní pápá àwọn mi máa ń gbìn. àwọn ilé ọmọ ń bọ̀. máa rí lọ́wọ́ ilé wọn ẹ bá ti bẹ̀ wọ́n lọ́jọ́ ọjà rí ewé tó lágbára ní àbò ni. so ó wà fún èpè ṣiṣẹ́ àwọn bàbá máa ń lò tẹ́yàn bá ṣẹ̀ ní ọ wọ́n á ní káàbò bò lójú kí mọ́tò pa wọ́n lè sọ pé káàbò bò lójú wá dàbí ẹranko ẹlọ́pàá lè ṣe àìlè jùbọn sí tàbí ọdẹ bàbá pàtó wọn mọ̀ pé èèyàn. bàbá ẹgbẹ́ aṣẹ́wé níbẹ̀ yẹn. no àfi sọ̀rọ̀ ni wọ́n ń lò bẹ́ẹ̀ tí ó ti yé sìn wọ́n lẹ̀ tún ń lò tó bá jẹ́ pé bí òun bọ̀ lẹ́dọ̀ girlfriend ẹ̀ léde tó dẹ̀ lálẹ́ tó fẹ́ kó wá tó bá ti lò wọ́n gé báyìí á sọ̀rọ̀ pé Kazeem o káàbọ̀ mo léde kó má lè wá ẹ̀. obìnrin máa lò bẹ́ẹ̀. obìnrin máa lò bẹ́ẹ̀. àwọn yòókù lé. ó jẹ́ ìwọ náà ló fẹ́ girlfriend fẹ́ pàdé tó wá sọ pé lágbájá o bí nǹkan kan máa ṣẹlẹ̀ kò ní wá ó lè rí dọ́nà á tún padà délé á ní ọ̀nà ọ̀dà. àwọn wọn lè tún fi ń jalè ṣùgbọ́n àgbẹ̀rẹ̀ máa sọ ọ̀nà ìgbà yẹn láyé àtijọ́ ìṣẹ́wélé gbogbo yẹn tí ó ti ń sìn
so wọ́n fi ń ṣe àdójú kẹ́rùkẹ́rù tí ọba ṣe àdójú kẹ́rùkẹ́rù fún ẹ̀sìn tó bá lò tó ẹni obìnrin tó bá fi dó tó bá fẹ́ pé ọjọ́ méjì tó bá sùn jọ tó bá fẹ́ fi pé bí tó jọ méjì ó ti pọ́ ìlú ẹ̀ wá sílé ẹ̀ ó lè jẹ́ ọkùnrin á fi ìyàwó ẹ̀ sílẹ̀ wá kú lọlé ẹ̀ mọ́ pẹ́ẹ́pẹ́ ò ní dáhùn ìwé àbò yìí náà gbogbo tí kò sí tí ẹni àti ni. ṣé báyìí ayé ṣe àbílà kíní ni. àmọ́ ṣé ni ẹ̀ tí wọ́n ọ̀nà kọ́nà náà lè lo. ọ̀kà ńlá mélòó fà dúdú kẹrùkẹrù kẹkùrú bàbá. àgbẹ̀rọ̀ fún wọn wọ́n fi balẹ̀ ẹ̀yà jẹ́ àṣọ ìyàwó níyàwó náà máa fi gbà kiri. so wọ́n lè fi ń gbàyàwó àwọn alágbára. ewé yìí náà bàbá ti ṣe wọ́n fi láì tẹ̀ bá sùn olóògbé àwọn alágbára máa ṣiṣẹ́ wọ́n á dẹ̀ gbàyàwó ẹ̀ alágbára sálágbára ló ń gbàyàwó ara wọn. ọmọ rẹ tó bá dán lóòrùn gbọ́ ọmọ rẹ tó lóògùn. ṣèbí àjìyá ẹ̀ òun la fi ń sọ pé gbogbo kinní wọ̀nyí ó ní ìwọ̀ntúnwọ̀nsì ni ó níbi tẹ́ ẹ̀ ń gbé lé lọ. àwọn kan wà ó àdójù ò lè mú wọn nú obìnrin o ó lè wà nú ọkùnrin. àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n bá ní àjẹ́ okó ó wà ní àjẹ́ ní agbára ni wọ́n máa ń wá láti orí ọ̀run wá ni àjẹ́ òbú náà wà àjẹ́ abẹ́ wà so àwọn tó bá ní tó bá ń lò ó bá wọn sùn àwọn ló wọ́n máa ṣiṣẹ́ fún torí àwọn wọ̀nyẹn anybody tó bá ti bá sùn kò ní lówó lọ́wọ́ wọ́n bẹ̀ sí máa ní lówó bójú ọkùnrin obìnrin ní àjẹ́ wà lára èèyàn tó bá ń fẹ́ òun ló máa ṣe ẹ jẹ́ n sọ sample kan fún yín obìnrin.